láwọn APC especially lórí ọ̀rọ̀ SARS ó pẹ̀lú nǹkan tí Yorùbá nation fi sọ pé láàlàlà torí ẹni tó bá ní lọ́mọ ó ṣe tẹ̀ ó ṣe tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wá wo nǹkan tó ọmọ Ìgbò ń ṣe wọ́n wá fi pé kí wọ́n fẹ́ tún Nàìjà ṣe wọ́n fi yẹn sílẹ̀ wọ́n sọ pé kí ló ṣe é pé ló lè ṣe Ìgbò wọ́n sọ pé Ìgbò ló ní Èkó ọ̀wọ́n dẹ̀ lè ṣe kinní kan ọkùnrin di ọ̀sìn kan tiẹ̀ ń sọ̀rọ̀ tó jẹ́ Ìgbò tó sọ pé àwọn máa fight gbogbo ọmọ fight Nàìjíríà 200 people 200 million people àwọn Ìgbò ṣetán tó máa fight wọn wọ́n ní ẹni abálẹ̀mú là ń lèdí mọ́ wọ́n mú gbogbo ńgbà tẹ́lẹ̀ṣọ̀n tó dé wọ́n láwa Yorùbá nation lálọ páìlì nǹkan ogun jọ tá a fẹ́ fi dàbò òwú ṣẹ́ẹ̀dẹ̀ ti rí báyìí sójú tì yín ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin àmì wọ́n mọ̀ àwọn ìjọba wọ́n mọ̀ pé Yorùbá nation ọmọlúàbí ni wọ́n mọ̀ pé Yorùbá ò ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ Ìgbò ò ní ṣe ti rójútùú ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ wọn tí ara ń ta wọn gidi gan wọn ò tí ì kàbò tán láti ìgbà tó ti dìbò ni wọ́n ti ń jà ẹ rí pé ẹ rí ọmọ Yorùbá kan kó bá wọn jà àwọn ọmọ Ìgbò ló múra kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ sẹ́kọ̀ọ́ ṣé wọ́n fẹ́ gbọ́ àṣírí ṣé ẹ mọ̀ wípé àwọn olórí wọn sọ fún wọn wípé there is going to be sit at home pé wọ́n máa jókòó wọn ò gbọ́dọ̀ jáde ó dẹ̀ láti quiet wọ́n wá tẹkọ̀ létí gbogbo wọn Èkó ni wọ́n wá tí wọ́n wá dìbò Èkó ni wọ́n wá tí wọ́n wá dìbò wọn ò rí bòdì nílùú wọn Èkó ni gbogbo wọn yà sí tó wá dìbò wọ́n wá fa wàhálà lẹ́kọ̀ọ́ ẹ wò bá ensars yẹn náà àwọn tó ń sun mọ́tò tó ń sun station tó ń ba nǹkan jẹ́ ọmọ Ìgbò ni torí pé ọ̀gá wọn lókè ó ń sọ fún wọn wípé kí wọ́n bring Lagos down àní ìlara ti pọ̀jù fún wọn kí ló ń pa ọ́ kú ìlara ó ń bá wọn jà gidi àṣẹ̀ṣẹ̀ mọ̀ ni Ọlọ́run fi wọ̀n wá ṣe rí nǹkan tí a máa rí ẹ̀kọ́ tí a máa kọ́ nínú ìbò tó wà nílẹ̀ yìí ó máa pọ̀ gidi gan ẹ wá rí pé àwọn tá à ń sọ̀rọ̀ a mọ nǹkan tá à ń sọ torí pé kì í ṣe gbogbo ló ṣe jẹ́ pé ìmíì àní lè sọ lórí afọ́nrán àfi tá a bá wà nínú kinní àá máa mú bá ṣe máa gbé síta fún yín ṣùgbọ́n ẹni tó bá létí ni kó gbọ́ ẹni tó bá ní etí òun ni kó gbọ́ kò sí ọ̀nà kankan ẹ lè compromise Yorùbá nation for anything nítorí pé ọmọ Ìgbò wọ́n ṣàbọ̀ pé ọ̀dẹ̀ òpònú ẹni tó bá ti nílara ó máa gọ̀kú ni ó máa lérò pé òun gbọ́n kò dẹ̀ nímọ̀ pé òun ní bàbá gọ̀ òun ló ṣe fi òbí ló fi ṣe kí ni ló fi sọ pé òbí á represent wọn wọ́n fi òbí wọ́n fi dógò síbẹ̀ wọ́n fi Tinubu dógò fáwa náà ṣùgbọ́n àtàkù àsọpọ̀ Yorùbá nation la fẹ́ ẹ̀yà rí wípé tension wọn lọ sílẹ̀ díẹ̀ ọ̀gá wọn tó wà níta nìkan là ń gbọ́ tó ń ṣe láti ìgbà tí wọ́n ti fòbí tó ti lóbi tóbi ti jẹ tó ti wà náà candidate yẹn tó àwọn tó máa díje yẹn ara àwọn Ìgbò ti rọ̀ wọn ò ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ṣà ń sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo wọn àwọn tó wà lórí social media wọ́n wá times 4 àwa la pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí social media wọ́n wá times 4 wọ́n ṣe kí ni wọ́n campaign fún Obi ẹnìkan àbẹ́ni méjì ẹnìkan ni mo ti ẹ̀rí tó sọ pé there is no election in Igbo land àwọn tó kù wọ́n campaign fún Obi lọ ni wọ́n wá fi ìwà wọn hàn tààrà ẹ bá mi gbé second video sí wọ́n wá fi ìwà wọ́n fi hàn tààrà ó wá yé wa bí àṣekán ló ṣẹ̀ṣẹ̀ yé mi ní o ó ti wá yé mi báyìí
ẹ̀wọ̀n ọmọ Igbo lẹ́kọ̀ọ́ tó ń protest wọn ò tí ì ka election wọn ò tí ì ṣe tán finalize o ẹ̀wù nǹkan tí wọ́n ń ṣe ẹ bá ń gbé sókè. wọn ò dẹ̀ mọ Fúlàní ni wọ́n bá mọ ìran tó bá mọ wọn kàbá wọ́n á mọ̀ wípé Yorùbá ṣe ju eléyìí lọ nígbà Abíọ́lá wọ́n ṣe ju eléyìí lọ nígbà tAbíọ́lá láti Ìkẹjà dojú Ẹlẹ́gbà káàkiri lọ sí ọ̀nà ọgbà everywhere ó dípa ni Yorùbá ya síta ni kí ló ṣẹlẹ̀ wọ́n gbé sí tìmọ́lé wọ́n tì mọ́lé wọ́n pa sọ̀hún ni tọ́ọ̀ bá ṣọ́ra nǹkan tó máa pàpà ṣe fóbi nìyẹn kì í ṣèpè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ni Tinubu tó láti ìmọ̀ báyìí torí géèmù wọ́n ń play game lọ́wọ́ ẹ jẹ́ tún sọ kinní kan fún yín ṣé ẹ mọ̀ wípé ọ̀wọ́n Haúsá wọn ò tí finalize ìbò tiwọn wọn ò tí kà tán wọ́n sọ̀rọ̀ pọ̀ débi pé wọn ò tí rí ìbò yẹn kà tán ọ̀wọ́n náà lọ́ba àwọn kéékèèké Kaduna Kano Katsina ọ̀wọ́n ló máa ń sábà ṣe kinní yẹn KKKS ó dà pé Sókótó ti ṣe tiẹ̀ mi ò lè rántí but most of the north ọ̀wọ́n KKK yìí ló máa ń gbẹ̀yìn Kaduna Kano Katsina ọ̀hún ló máa ń gbẹ̀yìn torí pé wọ́n máa fi ṣe jókà fún wọn ni wọ́n á ti jẹ́ kí wọ́n á ti ka gbogbo ti tó kù wọ́n á ti kà wọ́n á fi yẹn ṣe jókà. A rí lóríṣiríṣi nǹkan tí wọ́n ṣe náà nílẹ̀ Haúsá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣọ́wọ́n kàbá ṣùgbọ́n yìí táwa ń sọ lé lórí tá a dẹ̀ dúró lórí as Yorùbá Nation campaigner ni wípé àwọn ò ní compromise o bó bá wù yín kẹ́ forí dólẹ̀ kẹ́ fò sókè ẹni ó bá wù kọ́ fún ọba àfọ́bí ọba àfi Tinubu ọba àfàtìkù wàhálà tiyín nìyẹn àwọn ò compromise mo wá bẹ̀ yín mo tún bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tó bá fẹ́ pè sórí ètò nọ́mbà wa nìyẹn ẹ bá mi pè wọlé yálà ẹ fẹ́ bá a dá sétò ni torí ètò èní mo fẹ́ ká a pè bóyá ẹ̀yin ọ̀kan àbí méjì ẹ bá mi pè wọlé nọ́mbà nìyẹn kẹ́ bá mi dá sétò yìí tí ẹ bá ní àfikún bẹ́ẹ̀ bá láfikún àbí tẹ́ bá ní fídíò tẹ́ fẹ́ ṣe kí ni tí ẹ fẹ́ fi wọ̀n wá ẹ bá mi pè sórí ètò yìí ẹ bá mi láìkì ètò yìí àwọn tá a wà ń bẹ̀ ẹ bá mi láìkì ẹ bá mi turn up ẹ bá mi láìkì ètò yìí ẹ bá mi bí ètò yìí torí pé àwọn nǹkan tá a máa fi wọ̀nyí lénìí àti nǹkan tá a máa jọ ṣàlàyé fúnra wa lénìí ó pọ̀ díẹ̀ mo dẹ̀ fẹ́ kí a gbọ́ra wa yé gan ṣe rí àwọn north KKK ló fi máa ń ṣe jókà fún wọn KKK òun ló fi ṣe jókà wọ́n á ti jẹ́ kí gbogbo àwọn tó kù kọ̀ọ̀ka ìbò wọn ti sọ ní ìsìn ìbò tó ti di látijọ́ Saturday mi ò rí ìlú náà rí population America ó mà ju Nàìjíríà lọ population America ó ju Nàìjíríà lọ tó bá di ìbò wọn láti alẹ́ yẹn tí a bá ti ń gbọ́ tó ti ń kà tó bá máa fi dálẹ́ ẹjọ́ kejì ìbò gbogbo wọn ti kà gbogbo tán ó ti dúró bó bá mi ti ẹ̀rọ pé ń pẹ́jọ́ kẹta gan pàápàá tí bá ràngẹ́ pé wọlé kẹ́ sọ fún mi alẹ́ ẹjọ́ kejì ìlú yìí náà the same thing 65 million làwọn ti wá pọ̀ ń bí ìlú yìí ò ju 65 million ká ní 67 ní ìsìn bí àwọn tó ń wọlé tó ń ṣe gbogbo ẹ̀lẹ́nujọ́ mẹ́ta ká ní 67
wọ́n ṣe kéré tó tọ́ ń da gbogbo ayé láàmú ìwọ̀n ju 67 lọ torí bá ṣe ń sọ ta lọ́wọ́n kàbá ọ̀wọ́n ìlú yìí àti US UK and US ó wà lára wọn kàbá ó wà lára wọn tó make decision ẹ̀ẹ́rí nǹkan tí ẹ̀ẹ́rí nígbẹ̀yìn tí fídíò kan tí máa fi wọ̀nyí kì í ṣe ẹnu mi ló ti jáde ẹnu àwọn òyìnbó ló ti ń jáde akọ̀ǹbá ẹ̀ papọ̀ ẹ̀ẹ́rí nǹkan tí wọ́n ń sọ bó ṣe jẹ́ pé bá ṣe wà yìí no night yẹn la máa fi ṣe later nìyẹn a máa gbé tadé nǹkan sí a ti sọ pé ká má tí ì play yẹn ẹ̀ẹ́rí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n ń ṣe ìyẹn ni kẹ́ bá mi gbé sí ní ìsìnkẹ́ rí nǹkan tí ọmọ Ìgbò kẹ́ máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe rálì tí wọ́n ń lọgun yẹn tán ẹ wá wo nǹkan tẹ́lẹ̀ yìí sọ kì í ṣe léyìí ok òun ni. That war wey Yoruba want we see am. Ihe ala-arụ unu nshi because unu feel na maybe Igbo will fight the whole ethnic group 250 ethnic group in Nigeria. That OPC got locked up there on he should have been dead. Then here again in Lagos, the Yorubas cannot defeat us in Lagos. My God, a physical battle. They cannot. I urge you, all the Igbos in Lagos, every community form one quorum, form one our own group. My barrack in Lagos has been activated. Otobo no chaya ageme. Anyhow, wona wata wugotua. Osuna kunu dia. Ṣé ń gbọ́ ṣé irú ọkùnrin kò yẹ kó arrest ẹ̀ nítorí wọ́n dìbò ìbò ni o wọn ò pa yín wọn ò ṣe nǹkan kan gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe níjọ́ election kò sí Yorùbá kan tó wá ẹni wá náà gbé bọ́ọ̀sì yín wọ́n gbé gbá kan wọ́n gbá wo wọ́n ṣe ń ṣe láti ayédáyé ni wọ́n ṣe ń gbé bọ́ọ̀sì yẹn tó máa ń jalè bọ́ọ̀sì káàkiri nìyẹn wọ́n pa kan gan pàápàá bóyá ọmọ Yorùbá kan ní sọ́lọ́pàá ọmọ youth corps kan tọ́lọ́pàá torí pé ó gbàpò tí ìdúró ṣe kinní kan ṣó ti wá tó èyí tó ń sọ yìí kóun fẹ́ fight gbogbo Nàìjíríà àwọn Ìgbò máa fight gbogbo Nàìjíríà and that is it èrò ọkàn wọn lọmọkùnrin yìí sọ jáde yẹn rí pé àwọn eléyìí gan wọn burú ju Fúlàní lọ àwọn eléyìí wọn burú wọn ní ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wọn lọ burú jù ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá lọ burú jù òun ni kéèyàn sára fún tí wọ́n máa fẹ́ yín sí yín tá a máa ṣe gbogbo ẹ̀ sí yín nǹkan tó dé wà nù wọn ò dá kọ́nà kó yà wáyé èṣù ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá òun ni ọmọ Ìgbò jẹ́ fún Yorùbá. There's a video tí n bá rí màá gbé wá tí ọmọ Ìgbò yẹn ń kìlọ̀ fún wọn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wòrè wọn bí kan bí 2 weeks ago tó sọ fún wọn wípé Yorùbá kì í ṣe ọ̀tá yín ẹ̀yin Ìgbò ẹ má joyà fibiṣó lóore nígbà ogun Yorùbá ló gba Ìgbò sílẹ̀ ìgbà tí gbogbo yín sá lọ sílùú yín tẹ́ lọ jagun àbí tó lé yín tẹ́ lọ sí kílọ̀ gbogbo nǹkan ní yín tó wà lẹ́kọ̀ọ́ pátá kò sí kan tí Yorùbá gbẹ́sẹ̀ lé nílẹ̀ Haúsá ni wọ́n ti gba nǹkan iná ti ṣoríṣiríṣi fún yín Yorùbá retain nǹkan ní yín ni kódà tí ò lọ sílé nínú yín tó wà nínú Èkó Yorùbá gbé yín pamọ́ ni kí ló wá dé tẹ́ wá fẹ́ fi ṣó lóore gbogbo nǹkan tẹ́ ẹ ní gbogbo nǹkan tẹ́ ẹ dà ìlú Èkó lẹ ti mú kí ló wá dé tẹ́ fẹ́ fi ṣó lóore it's like káwa Yorùbá táwa ń bí káwa dìde mọ́ wọn British ọwọ́ kan náà ń ṣe nílùú yìí tọ́ ní ọ̀wọ́n kan tó lọ́wọ́ fẹ́ Islamic nation wọ́n jẹun tán wọ́n wá bẹ́kùnbẹ́kùn nǹkan tó lè tán àwọn Arábù nìyẹn o àwọn Arábù ni bóyá Pakistan àbí kankan nǹkan tí ẹ lè ṣe nílùú yín nǹkan tí wọn ò lè bá yín ṣe nílùú yín kí ló tẹ̀ ń gbà wọ́n ní kẹ́ finá jóra yín kẹ́ tó fi jó èèyàn wọ́n ì tẹ́ ń gbà yẹn wọ́n gbà yín sílé wọ́n gbà yín ẹ ṣe gbogbo ẹ nílé ẹ nígbà níbi ìbà ìkùsẹ́ tó ń ralẹ̀
wọn kì í talẹ̀ nígbà tí èmi kọ́kọ́ dé ní about over 30 years ago wọ́n máa ń talẹ̀ níbi tó jìnnà ni àwọn ibi tó dẹ̀ jìnnà tá à ń sọ yẹn ní ìsìn gbogbo wọn náà ti develop bọ̀ ní ìsìn mi ò gbọ́ nípa kọ́talẹ̀ mọ́ wọ́n máa talé ni kò sẹ́ni tó nílẹ̀ bí bàbá yẹn dẹ̀ ṣe sọ bàbá àfa yẹn ṣe sọ 100 years ni ló máa fi fún yín àwọn míì wà tó jẹ́ pé kò for life ni tó jẹ́ pé ilé but tó bá jẹ́ flat 100 years ló máa fi sí lẹ́yìn 100 years kò ṣe ti ara yín wọ́n ń ṣe Dubai náà wọ́n ń ṣe láwọn ìlú tó rí wọ́n pé kò dẹ̀ sẹ́ni tó nílẹ̀ iṣẹ́ yẹn náà lọ́wọ́ Dubai náà ni wọ́n ní kò sẹ́ni tó nílẹ̀ wọ́n máa kọ́lé yẹn ni ẹ máa rà á ní lọ́wọ́ ìjọba ẹ máa rà á lọ́wọ́ developer ìjọba máa list ilẹ̀ fún developer máa kọ́ ilẹ̀ yẹn ó máa wá tà fún yín wọ́n dẹ̀ máa fi 100 after 100 years òun ló ṣe pé tí ọba ara tètè máa wò ó iye list tó wà lórí ẹ̀ torí tó bá ti ń wọ bí nǹkan bí 50 years down èèyàn ò ní ilé yẹn tà mọ́ so òun ló ṣe pé tí èèyàn bá ti tètè ra lé tó bá ti wọ bí nǹkan bí 70-75 kó tètè gbé sílẹ̀ kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ àbí àwọn tó bá níjẹ tó bá wa mú leléyìí kò sí kọ́nà kan tọmọ Ìgbò sí lẹ́kọ̀ọ́ ẹ wá gbọ́ nǹkan tó ń sọ Èkó ló wà o kíní burúkú tó ń sọ̀rọ̀ tó ṣojú bí ojú ìnà kíyẹn o Èkó ló wà o Èkó ló ti lẹ́nu ọ̀rọ̀ o tó àbá tí ìdẹ́kò wọn ò tí ì gé èèyàn o ẹ wá wo bó ṣe ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ jíjí òdodo ẹ ṣera yín lọ́kàn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba ẹ jọ̀ọ́ mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín mo fi ìyá àti bàbá tí ẹ jáde lára ẹ mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba gbogbo èyí tẹ bá ṣì ń búra yín tẹ bá ṣì ń sọ̀rọ̀ síra yín tẹ ń ṣe pé ẹ má ṣe mọ́ ẹ drop ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí ẹ bá sọ wípé nítorí ẹ nífẹ̀ẹ́ ìlú yín tẹ ẹ nífẹ̀ẹ́ àwọn tó wà nílé lẹ ṣe ń ja ìjà tí ì ṣe fún nǹkan míì ẹ jèbùrẹ́ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọbẹ má ba ayé jẹ́ má bọ̀run jẹ́ ẹ tó bá ba ayé ẹ̀ jẹ́ ọ̀run ẹ̀ náà ò lè dáa ẹ tó kàn sọ̀rọ̀ sí yín bóyá ó sọ̀rọ̀ nípa alágbájá ṣe báyìí nǹkan tó ṣe yóò dá tẹ́ẹ̀dẹ̀ kí èpè mọ́lẹ̀ bó ṣe máa rìn bó ṣe máa kú tọmọtọkọ ti gbá ti awo aya kó tó ti lé tó báyìí kí ló dé kò lé tó báyìí àwọn Yorùbá wá ní òṣè fìjà sílẹ̀ kó o jẹ́ fìjà ṣe kíní kan kó fọwọ́ lẹ́rán ẹ pera yín ẹ kóra yín jọ kéèbù lẹ máa ṣe ìpìlẹ̀ máa ṣẹ́ there is no way forward don't do this ẹ drop gbogbo ilé ẹjọ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ẹ rí ibi tá a dé yìí a ti wà ní peak ibi ọ̀rọ̀ ibi tí Yorùbá ń lọ o a ti wà ní téńté ẹ̀ báyìí kọ́lọ̀ má jẹ́ aré bọ́ I need ká focus gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ó ń distract èèyàn ó ń distract àwọn olórí ó ń distract àwọn tó ń bá wa ṣe nǹkan ó ń distract àwọn tó ń ṣe nǹkan lábẹ́lẹ̀ ó ń fún àwọn èèyàn ní sleepless night ó ń fún wọn ní sleepless night wọ́n èèyàn ò lè sùn lé lórí nítorí ẹ̀ wọ́n á máa wò pé kí ló ń ṣẹlẹ̀ kí la tún fẹ́ rí gbọ́ níbo là ń lọ kí ló ń ṣẹlẹ̀ báyìí ǹjẹ́ Yorùbá nation ṣáà máa gbà á ẹ ti ń yà kúrò níbi nǹkan tá à ń ṣe ẹ ti ń yà kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ̀ wálé ṣe ti rí báyìí pé àárín ọ̀tá la wà àárín ọ̀tá lọmọ Yorùbá wà àárín ọ̀tá la wà
ta la fojú jọba ìyára wa dé àtọlọ́run ọba tó dá wa. Àwọn tá à ń lọ ké bá níta náà ta sọ pé kọ́gbà wá kì í ṣẹ́nu òfìfo. Ṣe fẹ́ gbọ́? Ẹ jọ̀ọ́, kì í ṣẹ́nu òfìfo, kì í ṣọwọ́ òfìfo. Wọ́n lẹ́nu òfìfo òjò yànmùyànmù. Nígbà tá a bá wá concentrate, tá a bá wá rẹ́pọ̀ tí ò sí rẹ́pọ̀, báwo la ṣe fẹ́ ṣe é? Ìlú kan la fẹ́ gbà, ilẹ̀ Yorùbá la fẹ́ gbà, kò pé méjì. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba, ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ yín. Ẹ má jẹ́ ká má ṣe bí ọmọ ìyá Awùsá. Ẹ jẹ́ ká concentrate, ẹ gbé gbogbo kinní sílẹ̀. Distraction yìí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run. Ẹ wò ọ̀wọ́n ọmọ Igbo ibi tí wọ́n ń lọ fẹ́ sọ wípé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn kan máa sọ pé kí lọmọbìnrin yìí rí. Ẹ lọ sórí social media, ẹ wò wípé Àjàrà ń parọ́ ni. Ẹ lọ sọ́wọ́n groups, wọ́n ti send àwọn nǹkan díẹ̀díẹ̀ síbẹ̀. Ẹ̀yin náà ẹ lọ sórí Google kẹ lọ Google pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀. Àwọn òyìnbó gan nearly every hour ni wọ́n ń report nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà because wọ́n wà interested lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n mọ̀ wọn ò dẹ̀ fẹ́ ká wọn ò fẹ́ ká nísinmi, wọn ò fẹ́ ká ní that freedom. Wọn ò fẹ́. Gbogbo ọ̀nà táwọn dẹ̀ fi ní ni wọ́n ń wá. Nǹkan tó ń sọ lẹ́nu kọ́ ló wà lọ́kàn wọn. Wọ́n wá ṣe peacemaking or peacekeeping ní 2 days before the election. Gbogbo wọn ni wọ́n wá. Wọ́n wá láti America, wọ́n wá láti France, wọ́n wá láti Germany, wọ́n wá láti Europe, wọ́n wá láti gbogbo Africa countries náà. Gbogbo àwọn observers, that's what they call them. But they had a meeting, I think a day or 2 days before the election. Wọ́n sọ̀rọ̀, wọ́n tún ní kọ́ ọmọ jáde kí wọ́n kọrin gbogbo ẹ̀ orí peace ni. Ṣé wọ́n á sọ pé wọn ò rí nǹkan tó ń lọ? Ṣé fair and peaceful election la ṣe yìí? Àní kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́. Business ni wọ́n fi wá ṣe. Population wa yẹn torí business ni, kò sí nǹkan méjì. Àá náà ṣe máa yára wa ní brain. Gbogbo ẹ̀yin tí ẹ bá lè gbà wá nílẹ̀ Yorùbá, ẹ má dákẹ́. Gbogbo ibi tí ẹ bá wà, ẹ tara ṣàṣà. Ẹ má dákẹ́. Torí ibi tí election yìí lọ yìí, ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lárí o. Àmọ́ bí tó ń lọ àmọ́ parí ẹ̀. Nǹkan tí àwọn Haúsá máa ṣe ẹ mọ̀ wípé kó tó di wípé kí ló ṣe ń pè bàbá Tinubu nígbà tó ti bẹ̀rẹ̀ sí yà tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn tó tún ṣe arówó wọ́n gbépo pamọ́, wọ́n gbówó pamọ́, a máa dìbò, a máa wọlé. Yes, that's their thoughts. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí àti ìmọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀, àti ìmọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ o. Bó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ gan, tó bá gbé sí bàbá, tó bá gbé fún bàbá Tinubu, ṣó fẹ́ ṣe Yorùbá nation? Ṣó fẹ́ ṣe bàbá Tinubu tó yẹ pé ńgbà tó pọ̀ ọmọ kò ní dé kò sọ̀rọ̀ bó ṣe ń pa àwọn èèyàn tó nílẹ̀ Yorùbá, bàbá yìí ò sọ̀rọ̀. Àwọn èèyàn kan sọ pé torí nǹkan tó gbé dání ò ṣe sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ ó ṣe é ṣe kó má fún ní presidency, ó ṣe kó má tiẹ̀ fún ní tíkẹ́ẹ̀tì gan, torí wọ́n ti mọ̀ pé ó wà bias ni kí wọ́n pa àwọn èèyàn kẹ́ má lè sọ̀rọ̀. Wọ́n lọ sí ibì kan níbì kan, ṣé Ọ̀ṣun àbíkìtì ni wọ́n sọ pé ọlọ́bí tó ti pọ̀ àwọn èèyàn yẹn ọ̀wọ̀ tí wọ́n lọ ń gbà yẹn, ibẹ̀ yẹn láti rí wọn. Wọ́n lọ máa fún wọn lówó, wọ́n wá fún wọn lówó yẹn o, wọ́n promise 50 million àbí nǹkan kan, wọ́n wá fún wọn lówó yẹn o, wọn ò fún wọn lówó yẹn o.
kò sẹ́ni tó mọ̀ sí ṣùgbọ́n tí nǹkan kan bá ti ṣe kẹ̀rẹ̀ wọ́n ti lọ sílẹ̀ Haúsá wọ́n ní strategy ni kò burú ẹ jẹ́ máa wo ojú rèé o ìran rèé torí nǹkan tèmi máa ń sọ nìyẹn ojú rèé ìran rèé ẹ jẹ́ máa wòran torí pé ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ àwọn tí ò ní gbà ò ní gbà ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tí ò gbà á fojú ara ẹ̀ rí nígbà tó bá yá kọ́lọ̀ má ṣe wá ní alétílápá gbogbo àdúrà tá à ń gbà gbogbo ìgbà nìyẹn kọ́lọ̀ má ṣe wá ní adọ́run mòótọ́ ẹ wò ó bàbá àfáà kan ìmáàmù kan ìmáàmù ẹ máa gbọ́ nǹkan tí ìmáàmù yẹn okay now ẹ gbọ́ nǹkan tí àwọn òyìnbó yìí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ àpapọ̀ fídíò ni o kìdẹ̀ ń ṣe kó bóyá photoshoot tàbí ìkọ̀kan tó bá ti jẹ́ fídíò èmi tó bá pé ìṣẹ̀lẹ̀ àkàngbóhùn wọn àbí voice àbí photoshoot tàbí picture èmi ò kí mọ̀ bọ̀ nǹkan tó bá ti jẹ́ fídíò authentic ni wọ́n sọ wọ́n dẹ̀ ń pe orúkọ ń bẹ̀ ẹ jẹ́ ká bá a gbé sókè ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká ọmọ Yorùbá gbọ́. In Africa was to reduce the population, so to give aid to countries in Africa, not clean water and schooling and things like that, but contraception and abortion, in order to shrink the population of Africa because they have great mineral resources there. That sounds diabolical. It is, yes. That sounds like something conceived in the mind of Margaret Sanger. Yeah, definitely. And so at the time, Kissinger and those involved with the Carter administration wanted to shrink the population, make sure that the Africans do not develop and do not use the resources for themselves, because we in the States, we need them. There is a concerted effort of foreign powers to control the population of Africa. Africa is a huge continent, could feed thousands more people, but the policies of the West, especially in Europe. For example, between 1990 and the year 2000, the United States, Canada, and Europe contributed about $6 billion in contraceptives, not to help the people, not to give clean water, clean food. That is not to fight malaria, for example. No, of course, perish the thought, never. Yeah. Let them die. That's the whole idea. So in our work in HLI, we denounced this reality to make the Africans aware that they have to defend themselves against the influence of foreign powers. Intentionally using synthetic molecules, which by design are cancer, AIDS, all of the bogeymen we could dream up. Yeah, it's for the purpose of sterilization and population control. There's too many people on the planet we need to get rid of. In the words of Bill Gates, at least 3 billion people need to die. So we'll just start off in Africa. We'll start doing our research there, and we'll eliminate most of the Africans because they're deplorable. They're worthless. They're not part of this world economy. So they have their rights taken away, and they're suppressed, and they're experimented. And they deserve to get this vaccine first. And from there, you want to do tiering in various countries to make sure your most vulnerable populations get it. In our country. Ṣé ti gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn? Wọ́n ní population ilé ayé ti pọ̀ jù, wọ́n náà dẹ̀ fẹ́ reduce ẹ̀. Ṣọ́wọ́n lọ́lọ́run. Ọlọ́run tó dá àwọn èèyàn sí orí ilẹ̀ wọn ló dá wọn sí o. Kò kó wọn wá síbẹ̀ yẹn o. Bá a ṣe ń wá síbí náà, ọ̀wọ́n lọ fún wa rógbó báyìí o. Tí wọn ò jẹ́ arítajé, tó ò jẹ́ arímú nílùú wa o. Wọn ò jẹ́ aníná, wọn ò jẹ́ alómi, wọn ò jẹ́ arọ́nà gbà. Wọn ò jẹ́ ká rán hospital ṣe nítorí àwọn adarí tí wọ́n yàn fún wa tí wọ́n ń jẹ wá níyà wọ́n wá àwọn náà lọ fún wa roro tá a fi wá sọ́dọ̀ wọn tí wọ́n bá fi wá sílẹ̀ láyé wa we do better. Wọ́n bẹ̀rẹ̀ láti oko ẹrú kọ́ máa wá sọ́dọ̀ wọn bá wa kọ́ máa ra àwọn èèyàn. Wọ́n kúrò ń bẹ̀ tán èyí tá a wà ní ìsìn advanced slavery ni. Kò dìgbà kó wọn kọ́ ni wọ́n sọ wípé kó wá ṣerú báyìí ó máa ta létọ̀ ọ̀nà láti wá síbí ni láti wá ṣerú. Ó máa ta ilé ta ọ̀nà láti wá ṣerú ni. Mi ò tí ì ṣetán lórí fídíò yẹn o, mi ò tí ì ṣetán kàn ní kẹ́ stop ẹ̀ ni.
wọ́n wá ń sọ ní ìsìn wípé population yẹn ilé ayé ti pọ̀ jù, so wọ́n fẹ́ pa ọmọ èèyàn about 3 million people, wọ́n fẹ́ get 3 billion people, wọ́n fẹ́ get rid wọn ò fẹ́ kí ilé ayé ju nǹkan bí 1 point something billion lọ. Ṣé ọ̀wọ́n lọ lọ́hùn? Ṣé ọ̀wọ́n ni wọ́n dá àwọn èèyàn yẹn? Wọ́n ń ṣe bíi pé ọ̀wọ́n lọ lọ́hùn. Ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, láìpẹ́ láì jìnà Áfíríkà á rí ògo ẹ̀gbà. Áfíríkà á rí bá ti ṣe àárọ̀ náà gbégbà. Ọwọ́ òyìnbó yìí ní agbára Ọlọ́run. Àdúrà mi ni wípé kí ọwọ́ náà wá kó wá ṣerú lọ́dọ̀ wa. Ọlọ́run á ṣe pẹ̀lú nǹkan tí wọ́n sọ nínú àánú ẹ̀. Á ṣàánú ọmọ Yorùbá àárílẹ̀ ayé tá láfíríkà ọmọ Yorùbá ni. Yorùbá ò sí ní gbogbo ilé ayé, kò sí. Ẹ sọ fún mi pé ibì kan dé gbogbo àwọn African countries nígbà tí ò lálàáfíà mọ́. Ẹ wo Benin tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tó yẹ kó tá bá lọ sí Benin tá a bá mú 1,000 naira dání nǹkan tí mò ń sọ yìí mo ti jáde school mo ti bímọ, kì í ṣe pé bóyá nǹkan tó pẹ́ about 40 years ago 35-40 years ago tá a bá mú owó dání tá a bá lọ sí Benin 1,000 naira a máa ṣe owó yẹn máa ṣe gọbọyí ni, a máa ná kò ní tán, a máa tún mú bọ̀ wálé. Tá a bá wá mú 1,000 wa dání ní ìsìn wọ́n á fi fún wa ní 700 naira. Ẹ rí wípé nǹkan bá wa èyí olórí wa. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́ Ọlọ́run àwọn tó bá ń wo fídíò yìí ẹ bá wa send ẹ̀ sọ́wọ́n tó bá ibi tó máa bá kọ́lọ́run jẹ́ kó wò ó, tó bá dẹ̀ wò kọ́lọ́run jẹ́ kó gbọ́. Nǹkan bá wa. Ẹ jọ̀ọ́ ìtẹ́ ń ṣe fún wa yìí kò dáa, torí pé ìyà tẹ́ ń dẹ sílẹ̀ òkú tẹ́ ń dẹ sílẹ̀ yìí àrọ́mọdọ́mọ yá jẹ́ ń bẹ̀.